mi ẹ bá mi bẹ̀ bàbá jìnnà ẹ bá mi bàbá jìnnà kó má gbọ̀kọ̀ lọ́wọ́ mi ẹ jọ ẹ bá mi bàbá jìnnà ẹ bá mi bàbá jìnnà kó má gbọ̀kọ̀ lọ́wọ́ mi ẹ jọ bá mi bàbá jìnnà kó má forí adégúnlẹ̀ kó má forí ẹwà gúnlẹ̀ gbàgede ẹ jọ ẹ bá mi bàbá jìnnà ẹ bá bẹ̀. oríṣiríṣi àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń fi èrò àti ìwòye tí wọ́n sọwọ́ lórí ọ̀rọ̀ Funny Thinker mẹ́sẹ̀ẹ̀jì táwọn èèyàn fi wá ń sọwọ́ ló wá ń yà mí lẹ́nu pé ṣé àwọn èèyàn tún lè máa sọ eléyìí sá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní èrò wọn àti ìwòye wọn kò papọ̀ lórí ọ̀rọ̀ Funny Thinker àti ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Alhaji Oríyọmí pàápàá jùlọ lórí bí Funny Thinker bó ṣe lọ gba àwìn ọkọ̀ àwìn káà tó náà di ẹni tí ń gun mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní Funny Thinker wá jáde tó ní káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káwọn èèyàn kan gba òun o kí wọ́n kún òun lọ́wọ́ kí wọ́n ràn òun lọ́wọ́ kóun ò lè rówó ọkọ̀ káà tí òun lọ gbà láwìn kóun lè rówó rẹ̀ san. nínú ọ̀rọ̀ tí Funny Thinker sọ tí màá mú wá fún yín tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ ó ní àwọn èèyàn wá ń sọ oríṣiríṣi èrò àti ìwòye tí wọ́n akàntì ẹ̀ ráwọn tí wọ́n sọ wípé tí Funny Thinker tí ò bá lè bẹ àwọn olóore rẹ̀ tí ó ti fi ibi sú àwọn aláàánú rẹ̀ tí ó ti fi gí wọn lójú tí ò bá lọ bẹ̀ wọ́n ní rádaràdá rédèrèdè tí Funny Thinker tí ọmọ bá ká náà nìyẹn ẹ gbọ́ bó ló ṣe rí lọ́dọ̀ tìyín àwọn èèyàn wá ń wò pé pàápàá jùlọ kí Funny Thinker kọ́ lọ bẹ Alhaji Oríyọmí Hamzat kọ́rọ̀ rẹ̀ kó lè gbọ́ kí àtúnṣe tààràtàrà kó lè bá ìgbésí ayé Funny Thinker ẹ gbọ́ tó bá jẹ́ yìí ni ṣé ẹ lè gbà kí ẹnikẹ́ni kó mú Funny Thinker padà wá sọ́dọ̀ yín tó bá jẹ́ yìí ni Alhaji Oríyọmí Hamzat ṣùgbọ́n kẹ́ ẹ tó máa dáhùn béèrè yẹn ẹ jẹ́ á jọ wo fídíò ọ̀rọ̀ tí Funny Thinker sọ tó fi ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn èèyàn lórí káà tó lọ gbà láwìn ẹ jẹ́ á jọ gbọ́. ẹ káàárọ̀ sà ọ̀gá ẹ jọ mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni òótọ́ kò yẹ kí ó yẹ pé ọ̀dọ̀ yín ni màá wá láti wá sọ ọ̀rọ̀ báyìí directly because kò really kàn yín tààrà ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ́ẹ̀ sí ni wípé nǹkan rí bákan and then last month ló yẹ kí n san ìyẹn oṣù tó lọ ló yẹ kí n san 1 million naira alákọ̀ọ́kọ́ first payment lórí ọkọ̀ yẹn ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ́ẹ̀ sí ni wípé mo really ṣòwò lọ́wọ́ mi àwọn ibi tí mo fọkàn sí pé mo lè ti rí owó gádà tí mo lè fi san owó yẹn kò yọ kò yọ so nǹkan tó ti wà bẹ́ẹ̀ ń sí ni pé ọ̀gbẹ́ni tó bá mi ṣe onídùúró yẹn wàhálà wọn ti pọ̀ jù wọ́n kàn ń dúró lé mi lọ́rùn bí ẹni tó fẹ́ gbẹ̀mí mi ni so mo fẹ́ ká yọ wọ́n kúrò ní settings ẹ̀yin ọkọ mo fẹ́ máa bá deal nsìn directly èmi àti mo fẹ́ ká jọ máa sọ̀rọ̀ nsìn so nǹkan tí mo dẹ̀ fẹ́ bá yín sọ ọgbọ́n tí mo torí ẹ̀ mẹ́sẹ̀gì ni pé ṣe rí 1 million naira tájọ ṣe àdéhùn ẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn agbára mi ò ní fẹ́ kà ẹ jọ̀ọ́ agbára mi ò ní fẹ́ ka ó máa ṣe bí ẹni fẹ́ wúwo jù fún mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ń bẹ̀ yín ni màá fẹ́ kẹ́ bá mi dín owó yẹn kẹ́ bá mi dín kù kẹ́ bá mi já wá sí bíi 200,000 lóṣù ṣe gẹ́tẹ̀ sà tó bá jẹ́ bí 200,000 lóṣù nsìn màá tiẹ̀ ṣe lè mọ́ mo fẹ́ họ́ọ̀zù ẹ̀ couple up tí màá fi jẹ́ pé màá meet up pẹ̀lú táìmù tí àjọsọ yẹn bọ̀ nítorí 1 million naira yẹn 1 million naira yẹn ti pọ̀ ju
ó ti pọ̀ jù sá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Àní lẹ́ẹ̀kan sí ọ̀gbẹ́ni onídùúró yẹn mo fẹ́ ká yọ kúrò láàrin ọ̀rọ̀ yẹn, ká mi ò tiẹ̀ fẹ́ bá ní nǹkan kan ṣe pọ̀ nǹkan sọ wàhálà yìí ti pọ̀ jù, ó kàn dúró lé mi lọ́rùn ni àbígbà tó yẹ pé nǹkan ló lọkọ̀ nígbà tó yẹ pé nǹkan ló ní mọ́tò ló ń dúró lé mi lọ́rùn ó ti fẹ́ yọlé ayé lẹ́mìí mi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ a ní láti yọ ọ̀gbẹ́ni onídùúró yẹn, a ní láti yọ kúrò nínú ọ̀rọ̀ yìí, kó má tiẹ̀ bá mi dá sọ̀rọ̀ ìmọ̀ rárá. Ó ti káàsì mi lórí social media, ó gbìyànjú ló ti mọ nǹkan tí mo sì ti lè fi jóná. Oníkálukú náà ló dẹ̀ mọ nǹkan tó ń bò sábẹ́ aṣọ, oníkálukú ló mọ nǹkan tó ń bò sábẹ́ aṣọ náà. Ẹni tí ò lè jẹ gbèsè sí ìwò ó jẹ́ sẹ́dẹ̀. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ nǹkan tí mo ní kí n bá yín sọ nìyẹn. 1 million naira yẹn ti pọ̀ jù fún mi every month, kò síbi tí mo ti fẹ́ máa rí, ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ ẹ bá mi dín owó yẹn kù, ẹ bá ń dín kù, ẹ bá ń já sí bí i 200,000 lóṣù, àwọn mímọ́ àṣẹ máa hustle ẹ̀, Ọlọ́run á dẹ̀ máa fún mi ṣe. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá ń já sí bí 200,000 lóṣù, 1 million naira yẹn ti pọ̀ jù, kò síbi tí mo ti fẹ́ máa rí, ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ ẹ kí ni tẹ́sí yín látọjọ́ yìí, èdè ìṣẹ́ bóyá mo jẹ́ ẹni tó máa ń disturb èèyàn àbí nǹkan kan, ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró yìí ó ti ṣe pàtàkì, ó sì dandan fún mi láti jẹ́ kí ẹ mọ ibi tí nǹkan tó wà nílẹ̀ gangan báyìí. Ó ṣe pàtàkì, ó dandan fún mi láti jẹ́ kí ẹ mọ nǹkan tó wà nílẹ̀ ńsìn. Tó dẹ̀ wà nílẹ̀ ńsìn ni wípé agbára mi ò gbé 1 million naira lóṣooṣù, agbára mi ò gbé àwọn ibi tí mo fọkàn sí pé màá ti máa rí owó, mi ìrówó ń bẹ̀, àwọn ibi tí mo fọkàn sí pé màá ti máa rówó, mi ì rí owó ń bẹ̀. So ó ti wáyé káwọn ọ̀rọ̀ yẹn dàbí ìgbà tó yẹ pé mo in fact kò tiẹ̀ yé mi, but ju gbogbo ẹ lọ nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, owó tó dẹ̀ ti wà nílẹ̀ dandan ni ká san. Ṣùgbọ́n bá a bá ṣe wá máa fi rọra Ọlọ́run tó fi tówó yẹn fi máa jẹ́ sísan, òun ni kókó ń sìn. Ẹ ti gẹ̀ẹ́tẹ̀ sà, because ọ̀gbẹ́ni onídùúró yẹn gbogbo nǹkan tó ti ẹ̀ ń bá mi fà lórí social media yẹn, tó bá jẹ́ pé nǹkan ni mo jẹ lówó ni pẹ̀lú gbogbo tó ti ṣe fún mi lórí social media yẹn, mi ní san owó yẹn mọ́. Tó bá jẹ́ pé òun ni mo jẹ lówó ni pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe fún mi lórí social media yẹn, mi ní san owó yẹn mọ́, mi ò ní san mọ́. Because tó ti cast mi social media, gbogbo nǹkan tí mo sì ti lè fi jó gbogbo ẹ̀ ló sọ fára ayé, níbi pé gbogbo àwọn blog wọ́n ń post ẹ̀, wọ́n ń repost ẹ̀, wọ́n ń tag mi, àwọn olórí burúkú tó yẹ pé lórí social media tẹ́lẹ̀ ẹ̀sìn èèyàn ni wọ́n ń dúró dè fáwọn máa rí, tọ́lọ́run ò dẹ̀ ń jẹ́ kán rí. Ó ti wá cast mi, gbogbo ayé ló ti mọ̀ nǹkan tí mo sì ti lè fi jóná. Mo ń gun mọ́tò lọ níjẹta ń sìn lẹ́nìkan ṣọlátọ̀ kan pé ló ń ka ṣé wáyé kó rí bẹ́ẹ̀ ni kí la gbé nínú ilé ayé tá à ń gbìn, kí ló le tó bẹ́ẹ̀. Ẹ bá mi wò, mi ò tiẹ̀ fẹ́ ní ọkàn ṣe pẹ̀lú ẹni ẹ mọ́, mi fẹ́ ní ọkàn ṣe pẹ̀lú wọn mọ́, ìgbà tó ṣe wọn ti fọ́ǹbù bẹ́ẹ̀ yẹn. Tó bá yẹ pọ́wọ́ wọn gangan mo ti gba mọ́tò yẹn ká nípa àwọn mo jẹ lówó ni, mi ní sanwó yẹn mọ́ pẹ̀lú nǹkan tó ṣe fún mi yẹn, mi ní sanwó yẹn mọ́. But ẹ jọ̀ọ́ ẹ máa rí gẹ́gẹ́ mi test yín láti jọ́ ẹ látìgbà tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀, mi ò test yín. So mo fẹ́ máa bá yín deal directly nsìn ni, mo fẹ́ ká yọ ọ̀gbẹ́ni guarantor mi yẹn, mo fẹ́ ká yọ kúrò ní settings yẹn, mo fẹ́ máa bá deal directly nsìn. Ẹ jọ̀ọ́, and then lórí ọ̀rọ̀ ní 1 million naira yẹn mo fẹ́ kẹ́ mọ́kàn kúrò ń bẹ̀. Ẹ jọ̀ọ́ bá mi dín owó yẹn kù síbi 200,000, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sà, ẹ jọ̀ọ́ 200,000 lágbára mi á lè gbé láti máa sọ́nsìn, 200,000 ní agbára mi á lè gbé láti máa sọ́nsìn. Ẹ jọ̀ọ́ so nǹkan tí mo ní pé kí n sọ fún yín náà nìyẹn. Ẹ̀rẹ̀ má bínú pé ó ṣàárọ̀ kùtùkùtù, because time tí mo lè ṣe náà nìyí, mo ti ń rò látànà, but ọkàn mi ò gbé láti message yín, but mo ṣe sọmọ encourage yín sìn láti test yín ni. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ká ṣe bẹ́ẹ̀ yẹn. And once again mi fẹ́ kẹ́ sọ fún ọ̀gbẹ́ni onídùúró yẹn, mi fẹ́ kẹ́ sọ fún wọn, ẹ má sọ fún wọn rárá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má sọ fún wọn pé mo test yín, ẹ dẹ̀ má sọ fún wọn pé nǹkan tí mo sọ ilé, mi kàn fẹ́ kó mọ̀ kàn pa nǹkan tó ń lọ láàrin wa mọ́ ni. Fẹ́ kí mi àti ìjọ máa ṣe láwo, kájọ wà ń sìn gẹ́ bí kájọ máa ṣe láwo. Ó yẹ pé ìgbà tó yẹn bá máa fi parí gan, ó máa ṣọ́ọ̀kì ẹ̀ pé ọ̀rẹ́ mo sọ tẹ́lẹ̀ 200,000 ni màá lè máa san lóṣooṣù ń sìn, mi lè máa san 1 million naira yẹn mọ́. Ṣùgbọ́n ìjẹ́ nìyẹn sà, ẹ ṣe gan ni. Ẹlẹ́ o, mo rí mẹ́sẹ̀jì tó sẹ́ndì sí mi láàárọ̀ kùtùkùtù nísinsìnyí. Gẹ́gẹ́ bí èmi ò bọ́ lọ́rọ̀ náà, torí pé ẹni tá a jọ lọ́rọ̀ ẹni tó ṣoògùn fún ẹni, ó dàbí pé o fẹ́ ṣe orí burúkú fáwọn tó ní ẹ, o fẹ́ ṣe orí burúkú. Olóòmà máa san 1 million láti last month ó san, ó wá bá mi sọ̀rọ̀ lórí burúkú láàárọ̀ pé ó mọ̀ san 200,000 naira. So 200,000 naira yẹn wàá fi ṣẹjọ́ láti ni, àwọn ẹbí ẹ̀gán wà bẹ́ẹ̀ káànú dancing card kí wọ́n pè ẹ́ tí ò bá tó celebrity ṣe kí ẹni kò ṣe.
àwọn tó jẹ́ sẹ́yìn bí ibi ẹgbẹ́ àìwọ́ wá sọ̀ láì náà fi wá máa sanwó wa èmi mọ̀ pé lórí burúkú tó fẹ́ yá rè àwọn èèyàn rẹ wọ́n dẹ̀ rí ẹ báyìí wọ́n rí ẹ jẹ́ kí n sọ kíní kan fún ẹ sórí ẹ tó wá bọ́ sóńdù olèmi àti ẹjọ́ lẹ́jọ́ tó ní kí n yọ kúrò èmi ò lè yọ kúrò torí ẹjọ́ sáìn ni àǹdẹ́ mo ti sọ fún lónìí mọ́tò yẹn gbọ́dọ̀ kàn mí lára àwa irú ẹ̀rì àárọ̀ la tó o bá ti wá gbé mọ́tò kàn mí lára láàárọ̀ la nítorí ẹ bá ti rí kó fara mọ́ torí èmi ti wulẹ̀ ti lọ rìpọ́t tẹ́lẹ̀ so tó o bá fẹ́ ṣe orí burúkú má bá mi try ẹ̀ 1 million oṣù tó lọ àtòsù tó parí yìí ó jẹ́ 2 million naira o gbọ́dọ̀ san before 2 o'clock lẹ́yìn 2 o'clock nítorí ẹ bá rí kó fara mọ́ ìwọ olórí burúkú yìí olórí burúkú ọmọ àbí ọmọ pé má ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí nígbà tó dẹ̀ tó wá sọ́fíìsì wa tó sojú àánú tó mọ́ndù lẹ́yìn tó yẹ ó ní mọ́mọ́ ló kọ́ mi sí gbogbo ilé tí ẹ bá sùn ṣé màmá ní mo sí owó mọ́tò káàkiri ó wá jówó ẹ̀kọ́ àtàkàrà mọ́tò tó níye tó bá dé gan tó yẹ pé àkàtà fún ẹ àfiṣẹ́ lànà ni ó ní sórí burúkú ó tiẹ̀ sórí burúkú ni èwo ni mo tó sábẹ́ àpapọ̀ ní sórí burúkú o gbọ́dọ̀ sanwó yẹn lónìí tó bá ti san lónìí dá mọ́tò padà ní àárọ̀ ọ̀la lẹ́yìn àárọ̀ ọ̀la wàhálà yẹn lè sọ pé tí ó ṣe eré wo lórí burúkú ọmọ yìí. ẹ̀yin alára wa ohun ẹni tó ní mọ́tò lẹ́gbọ́ tán bọ́n ṣe ń tẹ́tì mi kiri ń sìn ilẹ̀ rí wọn bí wọ́n ṣe ń tẹ́tì mi kiri ń sìn ilẹ̀ rí wọn kí ni mo ṣe tó le tó bẹ́ẹ̀ náà kí ni mo ṣe tó le tó bẹ́ẹ̀ náà mọ́tò táwọn sọ̀rọ̀ ń pẹ̀ yìí náà kò ń ṣe pé bóyá mi ò tí ì san nínú ẹ̀ ó ní tí mo dẹ́pọ́sìtì inú ẹ̀ nígbà tí mo wá gba tá máa gba mọ́tò yẹn kí ló wá dé lẹ́sùn pé mo kàn tẹ́sì yín pé kẹjọ kẹṣẹ̀ lọ́wọ́ fún mi lórí bí a ṣe lè dín owó tá a jọ ṣàdéhùn pé máa san lóṣooṣù pé máa ṣe lè dín kù pé owó yẹn kò lè rọ̀ mí lọ́rùn láti máa san níye tí a sọ pé a máa san tẹ́lẹ̀ mọ́ òun lè wá ṣáájú èpè tó bá yí fún mi lẹ́yìn tẹ́tì mi tó bá yí kí ló dé òun lè rí iyọ̀ ẹ̀yà lára wa òun lè rí iyọ̀ kí gbogbo rẹ́lí gbogbo important authorities kí wọ́n lè bá mi take note ẹ̀ kí wọ́n bá mi take note bó ṣe ń tẹ́tì mi kiri sí lẹ́yìn ẹ̀ nílùú tó lọ́ba tó ń jó ẹ̀ sóyè kó rí báyìí nílùú tó lọ́ba tó ń jó yẹ kó máa tẹ́tì ọmọ èèyàn báyìí kí ló dé kí ni mo ṣe tó bẹ́ẹ̀ mi ìdáná pé yẹn jẹ gbèsè is a civil case pé yẹn jẹ gbèsè is a civil case kí ló wá dé kí ló wà ń bẹ̀ tó le tó bẹ́ẹ̀ yẹn kí ló wà ń bẹ̀ tá àyè tó fi wá di pé bóyá wọ́n máa wá ìtì ni wọ́n máa ṣe gbá ni wọ́n máa ṣàwọn ni eléyìí tó ti ẹ̀ wá ń bẹ̀ tí mo fẹ́ kẹ́ bá mi take note òun ni ti pé àwọn tó ní ẹ wọn á bẹ káànú àti pé nítorí ẹ bá rí kó o fara mọ́ èyí tó wà ń bẹ̀ tí mo fẹ́ kẹ́ bá mi take note nìyẹn ẹ̀yìn alára wa èyí tó wà bẹ́ẹ̀ tí mo fẹ́ kẹ́ bá mi take note nìyẹn pé àwọn tó ní ẹ wá bẹ káànú nǹkan tó wà bẹ́ẹ̀ tí mo fẹ́ kẹ́ bá mi take note nìyẹn because kí ló ṣẹlẹ̀ kí ló dé mi tí ì ṣe kọjá ìrìnà mi tí ì dáhùn lábí òfin pé èèyàn jẹ gbèsè civil case ni ókè ó dẹ̀ tí wá rí bó ṣe rí nìyẹn mo tún wá tẹ̀sí mo tún pọ́n yín lé pé ókè o ká lọ sọ́ọ̀tù bí nùbí torí pé mi fẹ́ kí ẹni tó jẹ́ onídùúró mi fẹ́ kó bá wà ní ọ̀rọ̀ ẹ mọ́ mi fẹ́ kó bá wà ní ọ̀rọ̀ ẹ mọ́ because ó ti dójú tì mí tó online ó ti dójú tì mí tó lórí Facebook òṣìbí tí wọ́n share fídíò yẹn dé táwọn èèyàn send ẹ̀ sí mi WhatsApp lójúmọ́ mo wà lóje níjẹta mo lọ ra nǹkan kí wọnú mọ́tò para báyìí lẹ́nìkan pariwo ló ń ká látọ̀ kan ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ṣé bó ṣe rí nígbà tá a jọ ń jobi lọ́jọ́ ẹ̀dùn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà kò yẹ kó rí bẹ́ẹ̀ kí lóye tọ́mọ ẹ̀dá ayé ń ṣe báyìí fúnra wọn kí ló ṣẹlẹ̀ tọ́mọ ẹ̀dá ayé ń ṣe báyìí fúnra wọn kí lóye tà ń ṣe ra bí àti pé bí ìgbà fẹ́ pé kì í ṣọlọ́run ló jọ dá ògbó wa kí lóye tà ń ṣe ra bí ìgbà fẹ́ pé kì í ṣọlọ́run ló jọ dá ògbó wa ẹ̀ wá ń sọ pé tí mi ìbá tó celebrity ṣe tí mi ìbá tó gbá ṣe tí mi ìbá táwo ṣe ṣé ibi kan náà lèyàn ti máa ń bẹ̀rẹ̀ ẹ̀sùn tó ló ń dibú náà ibi kan lèyàn ti máa ń bẹ̀rẹ̀ ẹ̀rọra ibi kan lèyàn ti máa ń bẹ̀rẹ̀ alágbára ayé ẹ̀rọra ibi kan lèyàn náà ti bẹ̀rẹ̀ kẹ́ tó bá débi tẹ́ délé nìyí ibi kan lèyàn ti máa ń bẹ̀rẹ̀ ẹ̀rọra ẹ máa ní sùúrù alágbára ayé ilé ayé àǹfààní lọ sùà nínú ayé ò lọ bí ọ̀pá àbọ̀n ẹ̀yin náà lè nílò ìrànlọ́wọ́ mi lọ́la kẹ́ ní sùúrù pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí tó fi wá di pé bóyá wá ń tẹ́tì mi ẹ wá ń sọ pé ìyàn tójú mi bá rí kí n fara mọ́ ojú tèmi ò ní rí nǹkan o ẹgbẹ́ nǹkan tẹ́ fẹ́ sọ nìyẹn ojú mi ò ní rí nǹkan because kò ṣe pé bóyá mo tí ì ṣẹ̀ sófin mi dẹ̀ ti ṣe nǹkan tó burúkú jù jonathan tí mo rò pé bóyá àlè ṣe mẹ́ náà ni pé nígbà tí àdéhùn tá a jọ sọ tí ò ti lè wọ́ọ̀kì mọ́ tó yẹ pé $1 million rẹ̀ ti pọ̀jù fún mi láti mọ ẹsẹ̀ lóṣooṣù mo ti rò pé òkè ẹ jẹ́ ká tún ọ̀rọ̀ sọ ká dẹ̀ tán àdéhùn ṣe bàbá yìí máa ṣe mo dẹ̀ come up with an idea pé òkè o káti ọkọ̀ yọ ẹni tó jó ní dúró yẹn kájọ kúrò láàrin wa náà kémi àti ká máa deal directly ẹ̀yin ṣàlẹ̀ lọkọ̀ èmi dẹ̀ ni mo gbọ́kọ̀ àwìn lọ́wọ́ yín kájọ máa deal directly káyọ òun kúrò because kò ń ṣòro ní mọ́tò kò sí ẹ̀gẹ́gẹ́ tó fi ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí èmi ni mo fẹ́ sanwó kò ń ṣòro fẹ́ bá mi san ọmọ báyọ̀ wáṣẹ́ ni wọn kì í báyọ̀ ṣe
tó dẹ̀ tí bó ṣe rí nìyẹn mo á pè yín gẹ́gẹ́ bí ẹni tó ní ọkọ̀ àdẹ̀ni mi tí mo gbọ́kọ̀ lọ́wọ́ yín kájọ kádẹ̀jọ sọ ní ìtùbí ìnùbí ká mọ bó ṣe máa lọ wọ́n sọ fún yín pé òkè o bó ṣe lè rọ̀ mí lọ́rùn sí yìí nìyí 1 million naira tẹ́ ní pé kí n máa san tàbí tájọ ṣàdéhùn kí n máa san lóṣooṣù tẹ́lẹ̀ yẹn kò lè rọ̀ mí lọ́rùn kò síbi tí mo ti fẹ́ rí 1 million naira kò sí tí mo ti fẹ́ rí 1 million naira kágbà pé mo ti kọjá ààyè kágbà pé mo ti ṣàṣejù mo ti gbọ́ kùkù òjòdó mi inú agbádànù because gbogbo nǹkan tó wà lọ́kàn mi tẹ́lẹ̀ náà ni pé àwọn alára wa tí a máa ń ké pè lórí ẹ̀rọ ayélujára bọ́rọ̀ bá rí bákan tó fẹ́ sapá kan jẹ̀mọ́ tí wọ́n dẹ̀ máa ń jẹ́ wa pé bóyá tá a bá ń rí wọn ké pè pé a máa rí wọn dé bá nígbà tá a dẹ̀ rí wọn dé bá mọ́ torí pé ọ̀fọ́n ti tọ̀gbẹ́ gidi ó ti di kónkálukó kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní ogun kí ni mo wá fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe àwọn social media náà ni mo gbọ́kànlé tí mo fi wá gba mọ́tò yìí láwìn kò ṣe pé bóyá mo ní owó kankan bí ọ̀kan tí mo ń retí àwọn social media àwọn alára social media náà mo gbọ́kànlé pàtó dẹ̀ ti rí pé wàhálà ti wà nílẹ̀ torí pọ́kọ̀ ọ̀fọ́n ti tọ̀gbẹ́ gidi ó kálukú ti kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní torí pé kálukú wa gò fẹ́ rí wa ojúmọ́ ibo ni mo ti wá fẹ́ rówó san ibo ni mo ti fẹ́ rí 1 million naira lóṣù mo dẹ̀ pè yín gẹ́gẹ́ bí ẹni tèmi àti ẹjọ́ lọ́rọ̀ pé òkè bó ṣe rí rè kó ṣe pé bóyá mo sá fún yín wọ́n lè ṣe pé bóyá mo gbé mọ́tò yín sá lọ ṣùgbọ́n 1 million naira àtàjọ sọ yẹn mi nílẹ̀ láǹfààní àti máa san owó yẹn ní 1 million naira lóṣooṣù mọ́ ẹ bá mi dínkù kẹ bá mi já wálẹ̀ at least tó bá wà ní price tó rọ̀ mí lọ́rùn màá lè mọ̀ mo fẹ́ máa sáré ẹ̀ káàkiri jálàmbá ẹ̀ káàkiri èèyàn máa ń gbìyànjú àti jẹ́yàn náà nìyà kò ń ṣe pé bóyá kì í necessity ní mọ́tò kò ń ṣe pé ṣé òkè bí tí mo bá badé lẹ́ni ìsìn ṣé kí wọ́n máa gbọ́ kàdàkiri àbí kí n máa fẹsẹ̀ ní kiri ṣé ẹ̀ ló wá pè mí ṣé bí tí mo badé lẹ́ni ṣé kí n máa gbọ́ kàdàkiri àbí kí n máa fẹsẹ̀ ní kiri ló wá pè mí ẹ̀ wá ń threaten mi lórí kíni lórí kí mo gba mọ́tò. Kí lójú mi rí ọ̀nà kí lójú mi rí ọ̀nà kí lójú mi rí ìwọ̀nà kí lójú mi rí ìwọ̀nà àwọn ẹgbẹ́ mi ò ẹ̀ṣẹ̀ máa ra mọ́tò póníkálukú wọn náà ń gbà láwìn ní àmọ́ náà tó máa fi sanwó wọn tó ẹni ọkọ̀ òní mọ̀ kí lóyún tí gbogbo nǹkan tèmi máa yàtọ̀ kí lójú mi rí ìwọ̀nà kí lójú mi rí ìwọ̀nà àwọn ẹgbẹ́ mi ò ẹ̀ṣẹ̀ máa gba mọ́tò láwìn àwọn ẹgbẹ́ mi ò ẹ̀ṣẹ̀ máa gba mọ́tò láwìn póníkálukú wọn ṣe ń sọ́kò sẹ́ni tó mọ̀ kí ló dé irú àwọn ìyàwó ni mo bá dòwò pọ̀ ìyẹn ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. Everybody náà ló ń gbìyànjú wọ́n máa ga everybody ló ń gbìyànjú àti dé yẹn kí ló dé ń ṣe báyìí fún mi kí ló dé tọ́mọ ẹ̀dá ń ṣe báyìí fúnra wọn náà kí ló dé máa ń ṣe agbá tó pé kí ìṣọ́lọ́ lójọ́ dá gbogbo wa ẹ̀yin wà nípò àti ràn mí lọ́wọ́ lẹ́yìn nìyẹn ẹ ṣe ẹnikẹ́ni tó wọ́n tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ kó tọ́jú ẹ̀ náà ló pé náà ẹ wà nípò àti ṣèrànlọ́wọ́ fún mi lẹ́yìn nìyẹn ẹ̀yin ẹ ṣe kí wọ́n nǹkan tọ́lọ́ máa ṣe kò ṣe pé báyà mo ní mi ìsanwó yín kò ṣe pé báyà mo gbé mọ́tò yín sá lọ but at least ẹ fún mi ẹ jẹ́ ká padà tún àdéhùn ṣe kẹ́ fún mi ní condition tó máa rọ̀ mí lọ́rùn ẹ ká padà tún àdéhùn ṣe kẹ́ fún mi ní condition tó máa rọ̀ mí lọ́rùn so that àti máa san owó yìí kò ní lè ní mí lára àwọn nǹkan tí mo gbọ́kànlé láti máa fi san owó yẹn tẹ́lẹ̀ tí mo fi ṣàdéhùn 1 million naira àwọn nǹkan yẹn ò bọ́ sí mọ́ àmọ́ lára àwọn social media wà lára àwọn tí mo gbọ́kànlé pé kò sí bóyá fẹ́ jẹ́ lábẹ́ àkóso bí ti wù orí tó bá ti rí pé bóyá oṣù ń parí lọ tí n bá ké gbàǹjarè tí mo ké pè wọ́n pé ẹ̀yin alára wa o same account o lórí ọ̀rọ̀ ọkọ̀ àwọn ìta àgbà nǹkan mo sì fi tó àwọn náà létí kó tó ní pé mo wá tọrùn bọ̀ mo fi tó wọn létí náà mo fi tó wọn létí àbí ṣé mi fi tó yín létí kó tó gbé wọn wá tọrùn bọ̀ gbogbo nǹkan tó di wàhálà sí mi lọ́rùn yìí ni nígbà tí ò dẹ̀ ti wá rí mo èrò mọ́ tó ti rí pé ọ̀fọ́n ti tọ̀gbẹ́ gidi òun kálukú ti kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní tírélà ti gbàrin àwọn àti wọn kọjá lórí social media kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe ẹ̀yin náà ẹ bá mi wò náà kí ni mo fẹ́ ṣe bó ni mo ti fẹ́ máa rí 1 million naira lóṣooṣù bó ni mo ti fẹ́ máa rí 1 million naira lóṣooṣù ẹ̀yin náà wò náà ẹ bá mi fi sí consideration eléyìí fà mí ẹ̀yin fà mí àwọn social media náà tún fi mí ṣe ẹ̀gẹ́ mo gba mọ́tò àwìn ní ọ̀rọ̀ tí ò tiẹ̀ yẹ kó lu síta ọ̀rọ̀ tí ò yẹ kó lu síta ọ̀rọ̀ tí ò tiẹ̀ yẹ kó hàn sí wọn ilé ẹ̀rọ tí jẹ́kù tí onílòdò ọ̀rọ̀ tí ò yẹ kó hàn sí wọn ara tí ò ti ẹgẹ́ nìyẹn kan mọ̀ ẹ̀yin náà wò kí má gbọ́dọ̀ jáde ń sìn kí ó ti jẹ́ má gbọ́dọ̀ rí mi inú mọ́tò àwọn apariwo ló ń kà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bó ṣe yẹ kó mọ̀ ẹ̀dá mọ̀ ṣe ra wọn lélẹ́yìí mo tún wá finú tẹ̀ yín náà mo tún wá tẹ̀sí yín pé òkè gẹ́gẹ́ bí ọmọ èèyàn ṣe èèyàn ẹ ṣe kébé mo fẹ́ sá lọ kéèké bá mo gbé mọ́tò yìí sá lọ kéèké bá mo sọ pé mi ìṣẹ́wó yín mọ́ wàhálì ẹ kájọ jókòó kájọ wọn báyìí fẹ́ ṣe ní gentleman agreement láàrin ara wa sì tọ́ ẹ pé agreement aláwọ̀kọ́ tá a ṣe yẹn ó ti fail which is not
actually my fault, it's not totally my fault like that, but ó ti ní bó ṣe fẹ́ rí nìyẹn. Èèyàn máa ń gbọ́kànlé nǹkan mi gbá mi tí ó dẹ̀ ní work bẹ́ẹ̀ ṣe rò, so ìgbà tí ó dẹ̀ ti work mo rò bẹ́ẹ̀ yẹn, the only thing the next thing tá lè ṣe náà ní pé ká tún wo nǹkan mi ìta bá tún lè ṣe, ìyẹn next line of action. Wọ́n á ní pé ká máa ṣépè fún mi, ká máa threaten mi, eléyìí threaten mi lápá tún, náà tún threaten mi lápá sí. Àwọn èèyàn náà wọ́n gbọ́dọ̀ rí mi lórí social media, wọ́n gbọ́dọ̀ rí mi ń ta ariwo go and pay your gbèsè, go and pay your gbèsè náà máa pa ló ń kà kí ló dé tẹ́ bá fi lè sún mi débi pé bóyá mo bá lọ gbẹ̀mí ara mi àgbẹ̀rẹ̀ mo bá lọ ṣe nǹkan tí ò dá fúnra mi, ẹ̀yin ní kíjọba mú wọn. Tẹ́ bá fi lọ sún mi débi pé bóyá mo bá lọ ronú para mi àgbẹ̀rẹ̀ mo bá lọ ṣe nǹkan tí ò dá fúnra mi, ẹ̀yin ní kíjọba mú ọ̀sán mi lè gbé mọ́tò lé lọ, 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 mi lè gbé mọ́tò yìí lọ, mi lè gbé mọ́tò yìí lọ. Yàrá ṣé wàá tún padà lọ́mọ ẹ̀gbọ́n ní ẹ ṣàánú mi yín náà bá mi fi ọ̀rọ̀ ra yín wò, ẹ bá mi put it into consideration. ẹ jọ̀ọ́ 200,000 ni mo lè láǹfààní àti máa sẹ́ǹsì because gbogbo nǹkan tí mo gbọ́kànlé tẹ́lẹ̀, àwọn nǹkan tí mo gbọ́kànlé, àwọn èèyàn tí mo gbọ́kànlé, àwọn alára wa láàrin orí social media náà wà láàrin wọn tí mo gbọ́kànlé pé bóyá máa lè mọ ẹyọ sí wọn lọ́rùn tó ṣùgbọ́n ti fẹ́ pa láti máa rí owó yẹn kó jọ kó pé 1 million naira kí n lè máa rí san fún yín. Gbogbo ẹ̀ kò sí kankan, kò sí àárín àwa àwọn gan ogun mọ́ ń sìn, àárín àwọn àti wọn gan ogun mọ́ ń sìn. ẹ jọ̀ọ́ 200,000 ní màálè láǹfààní àti máa san báyìí. ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tún rò náà ní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ẹ jọ̀ọ́ bàbá dílà, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yà lára wa, ẹ jọ̀ọ́ àbí bẹ́ẹ̀ bàbá dílà àdìsí ẹ̀ ṣáà lè ṣèkan orí ẹ̀ nígbà tẹ́ ẹ̀ bá lè bá wa dáwó jọ láti fi san gbèsè tá a tọrùn bọ̀. ẹ ṣàtúnlẹ̀ bá a bẹni tá a jẹ lówó pé kó ṣàforíjì owó yẹn, at least mi sọ pé kàn bùn mi, kò sí pé bá mo sọ pé bóyá kàn bùn mi lọ́rọ̀ tí ń bẹ́lẹ̀, mi ìdẹ́gbé mọ́tò wọn sá lọ, kò sígbàkúgbà tán pè mí tí mi ní yọjú sí wọn, mo kàn lè má gbé mọ́tò dání ni because wọ́n ti sọ pé àwọn fẹ́ gbà lọ́wọ́ mi léyìí tí ò dẹ̀ lé mi lè gbé mọ́tò yìí lẹ̀, mi lè gbé mọ́tò yìí lẹ̀, mi lè gbé mọ́tò yìí lẹ̀ ṣàánú mi, mi lè gbé mọ́tò yìí lẹ̀, mi lè gbé mọ́tò yìí lẹ̀, mi lè gbé mọ́tò yìí lẹ̀. Mi lè gbé mọ́tò ilẹ̀ ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n, ẹ bá mi bá a sọ̀rọ̀ kọ́ máa gba 200,000 àlọ́ mi lóṣooṣù, kọ́ máa gba 200,000 àlọ́ mi lóṣooṣù. Ọjọ́ ló ń pẹ́, ìpàdé ìjìnà ìgbà mélòó ló máa fi pé, kọ́ máa gba 200,000 àlọ́ mi lóṣooṣù. Kó jọ ẹ bá mi bá wọn sọ̀rọ̀, ẹ bá mi bá àwọn mọ́tò sọ̀rọ̀ kọ́ máa gba 200,000 àlọ́ mi lóṣooṣù. Kó jọ torí Ọlọ́run, kó jọ kò sí pé ó wè mí náà láti ṣe báyìí àbí bóyá mo ní lọ́kàn láti sọ wọn di mọ̀kùmọ̀kù àbí nǹkan kan, ṣùgbọ́n nǹkan ti rí bó ṣe rí yìí, ayé dẹ̀ ti gbẹ̀mí mọ̀ kọ́, ṣé wàá tún máa padà gbọ́kàdá káàkiri. Ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́ ayé tí mo yí mọ́tò ẹ mẹ́jọ tún padà mọ́ gbọ́kàdá káàkiri ẹ̀ ní dèrò ẹ̀yìn. ẹ jọ̀ọ́ ẹ̀ ní dògó tí forí adé gbọ́kàdá káàkiri ayé. Ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́.